kábíyèsí elédùmarè ọba kọ́dá ayé wọ́n ní ọ̀rẹ́ ńlá ni ọ̀rẹ́ ń pa ni. ẹ jẹ́ ká máa ṣọ́ra fún gbogbo àwọn ọ̀rẹ́ tá a ní o. lótìítọ́ a lè róore gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí a ti rí nínú sinimá kábíyèsí yìí. ẹ rí i pé ọ̀rẹ́ kan ló sún arábìnrin yìí ló sún débi tí ó wà, ìyẹn Kenny George. ọ̀rẹ́ kan ló tún wá ṣe kíni ló tún wá kó yọ nínú ìṣòro tó wà. ẹ wò tẹ́ ẹ bá ti wo kábíyèsí ká tó máa retí final saga, ẹ lọ sórí ìkànnì Òòṣà TV, ibẹ̀ ló wà, ẹ tẹ kábíyèsí síbẹ̀, ẹ wo part 1, ẹ wo part 2, kájọ wa máa sọ̀rọ̀ léyòókù lórí. nínú sinimá yìí ṣé Kenny George rí kọ ọlọ́pọlọ pípé ẹ̀dá lọmọbìnrin yìí. gbogbo sinimá tó bá ṣe top notch ni, ó máa ń wà educative, ó máa ń wà entertaining. nínú sinimá kábíyèsí kò yà mí lẹ́nu nígbà tí mo rí bí sinimá yìí ṣe ń lọ, torí àgbékalẹ̀ lásán gan-an ó wúni lórí. kábíyèsí part 1, 2, inú part 2 yìí láti rí gbèsè 50 million tí Kenny George jẹ tó fi di pé ó sọ̀rọ̀ ẹ̀ di aláǹgànná, tí ọ̀rẹ́ ìgbà èwe tó ti kú bí ọdún méjì tó wá dà wá tó di àkúdà ìyà wá tó wá bá ṣe kíni tó wá bá san gbèsè. àbẹ́ẹ̀ rí nǹkan. ilé ayé yìí ká ṣáà máa ṣe kíni ká ṣáà máa ṣe dáadáa. lótìítọ́ wọ́n ní ká ṣoore mọ̀ níwọ̀n, wọ́n ní ṣoore sọ òre ṣe. òre ń ṣe ni lóore, òre tún ti ni débi tẹ́ni ò fẹ́ dé. òre ń sọ ní dọlọ́rọ̀, òre ó tún ń já ní kulẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nínú sinimá yìí. ṣùgbọ́n Dámilọ́lá Òní ó gba ọ̀rẹ́ Kenny George nímọ̀ràn wípé olóore ni ẹ́, Ọlọ́run ló dá ẹ bẹ́ẹ̀, má torí wípé àwọn kan wọ́n ti fa wàhálà àbí wọ́n dá wàhálà sí ẹ lágbádá látàrí oore tó ṣe fún wọn kó wá ṣe kíni kó wá lónìí ṣoore mọ́. ẹ wò nínú sinimá yìí apá kẹta là ń retí. báwo ni Kenny George ṣe máa feel nígbà tó gbọ́ pé òkú ni ọ̀rẹ́ òun tó wá bá òun ṣe kíni tó wá bá òun san gbèsè, nígbà tí ìyá gbọ́ pé ọmọ òun tó ti kú láti bí ọdún méjì òun ló tún wá san gbèsè, òun ló mú wọn wálé, òun ló fi lé mọ́ àwọn tán tún jọ ti jẹ tán ti jọ mu. ẹ wò kábíyèsí ní sinimá ní kábíyèsí. ṣẹ̀rẹ̀pọ̀ Ọlọ́run tó gbé sàdánkátà fún. lótìítọ́ sinimá yìí ó ṣeéṣe kó jẹ́ àròsọ tàbí kó jẹ́ èyí tó jẹ́ wípé n tó ti ṣẹlẹ̀ sí ẹnìkan ni. èyí tó bá wù kó jẹ́ nínú méjèèjì, kábíyèsí o Ọlọ́run Elédùmarè. ta lẹ̀ yín gbé fún nínú sinimá yìí, ta lẹ̀ rí fẹ́ràn acting ẹ̀, ta ló fọpọlọ ṣe sinimá. ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section, ẹ jẹ́ ká jọ digest ẹ̀. ẹ má gbàgbé Òòṣà TV lẹ ti máa wò 1 and 2, haida kẹ́ wò direct tàbí kẹ́ tẹ̀lé ṣàjẹmọ́ gẹ́gẹ́ bí àwọn fàṣẹ ṣe máa ń sọ. sinimá ni kábíyèsí ní sinimá. ẹ ṣé púpọ̀. mi ò mọ̀ rí ṣé bí bíbá ilà wà tọ́lọ́pàá mo dé tó ní ká bá wọn take care kí mo tiẹ̀ sọ wípé mi àti ẹlájọ attend sí. So why you calling her my friend? ẹ̀yin gan lẹ sọ fún mi pé ọ̀rẹ́ yín ni wọ́n débi wípé ẹ fẹ́ kí anybody lọ attend sí wọn. ẹ máa náà ilẹ̀ fẹ́ attend sí o, ẹ máa ń bá gbóúnjẹ lọ, ẹjọ́ máa ń ṣeré. èmi mo ní mi ò mọ̀ rí, I don't know, mi ò mọ̀ rí now. kí ló wait, ó dàbí pé àwọn patients tó ń take care yìí wọ́n ti fẹ́ máa affect ẹ̀ díẹ̀díẹ̀ because báwo lè máa parọ́ mọ́ mi lójú mi. Doctor ìparọ́ kẹ mi ìparọ́ mọ́ yín o. Okay, believe me. Mi ò believe ẹ. Bóyá kí n pe Veronica wá kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Two of us were so worried about you last month. Débi wípé a ti fẹ́ sọ fún àwọn management pé doctor need the break lẹ́nu iṣẹ́. Because bẹ́ẹ̀ ṣe ń take care lady yẹn, ó ti special jù. Èmi gan ti rò pé ó lè má jọ rẹ̀ yín bóyá ẹ fẹ́ sọ fún wa pé ọmọ ìyá yín ni. You know what? Pé Veronica fún mi.